Ẹ ṣé, mo kí ẹ̀yin àfáà Ọlọ́run torí àwọn àfáà wa máa ń kọ́ wa nígbà kan pé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ló kàn. Mo kí ẹ̀yin bàbá bàbá, ẹ̀yin màámi, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin àbúrò àti gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi tó wà níbí. Gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ tẹ́lẹ̀, orúkọ tèmi ni Adewale Omoniyi. Ìdí tí mo fi wá bí màá sọ ní ṣókí. Ṣé rí gbogbo bí tí n bá ti ń lọ, tí n bá ní Adewale Omoniyi, wọ́n máa ń ní ara wa ni. But ibi tí mo wà yìí ẹ lè pè mí ní ara yín nítorí ọmọ yín ni mo jẹ́. So tí n bá ní Adewale Omoniyi, ẹ bá mi sọ pé ọmọ wa ni. Adewale Omoniyi. Ọmọ wa ni. Èyí ara. Eléyìí ọmọ wa. Èyí ọmọ wa. Eléyìí ọmọ wa. Èyí ọmọ wa. Eléyìí ọmọ wa. Èyí ọmọ wa. Wálé ọmọ wa. Èyí ọmọ wa. Omoniyi ọmọ wa. Èyí ọmọ wa. Eléyìí ọmọ wa. Èyí ọmọ wa. Kí n tó mẹ́nu kan ohun tí mo fẹ́ sọ, mo fẹ́ kí ní pàtàkì tó rán ti sọ fún mi pé kí n má ever pe àwọn ní àna mọ́. Mo fẹ́ kí bàbá mi, nítorí ẹni tó bá fún ni ní ọmọ, bàbá ẹni àti ìyá ẹni ní í ṣe. Bàbá ìyàwó mi àti màmá ìyàwó mi, mo kí yín ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ ṣé ẹ kú àdúrótì. Wíwá tí mo wá síbí lénìí, ọ̀pọ̀lọpọ̀ nínú wa ti máa gbọ́ fìnìfìnì. Eléyìí tá wá ṣe yìí ó kọjá òṣèlú o. Ẹ rí pé pàtàdé sọ bóyá pátì kan tàbí ẹgbẹ́ kan la wà. Ṣé rí nǹkan kan ń ṣẹlẹ̀ ní ayé lọ́wọ́ tá wà nísìnyí. Nítorí àwa ọ̀dọ́, inú mi dẹ̀ dùn pé àwọn ọ̀dọ́ wà níbí. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tí a fẹ́ ṣe, orí àwa ọ̀dọ́ àti orí ẹ̀yin màmá wa ló dálé lórí. Nítorí àwọn bàbá bàbá tó ti ń bá wa ṣe ìjọba, wọ́n gbìyànjú lọ́pọ̀lọpọ̀, wọ́n ṣe ohun tí wọ́n lè ṣe. Àmọ́ àwọn Yorùbá máa ń ní ajá àsẹ̀yìn, òun náà ló mọ tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí, tẹ́ bá ṣàkíyèsí téèyàn bá wà ní ọmọdé, tá bá bí ọmọdé, gẹ́gẹ́ bí òbí, àwa la máa ń ràn lọ́wọ́ láti gbé ẹsẹ̀ àkọ́kọ́ nílé ayé. Tọ́mọdé yẹn bá ti wá dàgbà tó ti dángájíá, ẹ̀tọ́ tọmọdé yìí náà ni pé láti wá rọ̀gbà yí àwọn òbí ẹ̀ ká, báwọn náà ṣe ń gbé ẹsẹ̀ ìkẹyìn nílé ayé wọn. Ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ òṣèlú, àwọn bàbá yìí tó bá ti ń ṣe, ìgbà tí àwa tá jẹ́ ọ̀dọ́ tá fara wa síwájú láti wò pé ẹ jẹ́ ká ràn yín lọ́wọ́, wọ́n wà ń bẹ̀, wọ́n ń ṣe lọ. Ìgbà tó yẹ kán bẹ̀rẹ̀ sí fẹ̀yìntì, kán bẹ̀rẹ̀ sí jẹun iṣẹ́ tán ń ṣe, kò sí ọ̀dọ́ kankan ní àyíká. Ìdí èyí kò ju pé ẹ̀rù, òjò, ibo la ti fẹ́ rówó fi ṣe ló máa ń lé ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn. Àmọ́ nísìnyí àwa ọ̀dọ́ a ti ń tají. Ẹ jẹ́ ká náà gbárùkù, ká ran àwọn elders wa lọ́wọ́. Níbi tí wọ́n ṣe dé, ẹ jẹ́ ká kí wọn. Káwa náà bẹ̀rẹ̀ láti bẹ̀, ká ṣe ìwọ̀nba tí a lè ṣe. Àmọ́ kò sí bá ṣe lè sọ tó, a sì máa láwọn kọ̀ọ̀kan náà tó máa wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ́ ní a bá wo Ogun State tá wà yìí, àwa ọ̀dọ́ la pọ̀ jù. Gbogbo nǹkan tó ń ṣe yìí, orí wa ni ó dálé. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ṣé rí tá bá ń sọ̀rọ̀ ọ̀dọ́, ìdí pàtàkì leléyìí. Tí a bá ṣe ohunkóhun tá ní pé ọ̀dọ́ là ń ṣe fún, a ṣe fọ́dọ̀ nítorí àwọn bàbá àti ìyá wa náà ni. Ọ̀pọ̀lọpọ̀ náwọn òbí wa ló wà níbí tó yẹ pé wọ́n rán ọ̀dọ́ lọ sí ilé ìwé, ó jáde. Ìgbà tó yẹ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní jókòó fẹ̀yìntì, jẹ iṣẹ́ tán jẹ, ọ̀dọ́ ò ríṣẹ́, ọ̀dọ́ fẹ́ bímọ
ìyá ló ń ṣèkómọ fọ́mọ, ó ṣàìsàn ó lọ sí hospital, àìmọye òbí ló ti talé láti fi wo ọmọ àbí ìyàwó fẹ́ bímọ. Ṣé rí gbogbo eléyìí tó bá jẹ́ pé àwọn ọ̀dọ́ á dúró níbi tó yẹ ká dúró sí, ká ràn ra wa lọ́wọ́, ká ràn àwọn elders wa lọ́wọ́ láti take up gbogbo challenges tó wà níwájú wọn yìí, kò ní rí bẹ́ẹ̀. Àmọ́ lágbára Ọlọ́run 2019 tá fẹ́ mú yìí, àdúrà tí máa ń ṣe ni pé ọ̀dọ́ tó máa nífẹ̀ẹ́ aráàlú, tí ó máa ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, ni kí Ọlọ́run ọba kó bá wa yàn sí. Dígbà tí mo jáde, tí mo kọ́kọ́ lọ sí ibi tán ti bí mi tó ṣe ìlú Ìlaró, àwọn èèyàn dìde wọ́n ní ibi tán ti bí ẹ kò tíì pé, tí n bá tí wá sí Ìjẹ̀bú Òde mi tí gbọ́dọ̀ ṣe nǹkan kan. Ṣé dẹ̀ mọ̀, ẹ̀yin àgbà náà lè máa ní ijó téèyàn máa jó ń ta, inú ilé náà ló ti máa kọ́kọ́ bẹ̀rẹ̀. Tí n bá kọ́kọ́ wá tí mo fara mi hàn fún ẹ̀yin tẹ́ bí mi, tí mo jẹ́ kẹ́ mọ ohun tí a fẹ́ ṣe, tẹ́ gbárùkù tì mí, àwa náà lájọ máa bọ́ síta, tájọ máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn wa pé eléyìí kìí ṣe ọ̀rọ̀ ẹgbẹ́ o. Ẹ jẹ́ ká wo ẹni tó dángájíá, tó nímọ̀, tó nífẹ̀ẹ́ ará ìlú, tó máa fi ara balẹ̀ láti ṣe nǹkan tí aráàlú ń fẹ́. Ẹ jẹ́ ká yàn sí ipò. Òun ló fi fàdé pé títí dè níyìn àti sọ pé ẹgbẹ́ kan òun ni a fẹ́ bá jáde. Àmọ́ òṣèlú là ń sọ̀rọ̀ ẹ̀. Kíní kan máa ń ṣẹlẹ̀ nínú òṣèlú. Àwọn kan wà tó jẹ́ pé tó bá ti di ìgbà òṣèlú, wọ́n á kówó jáde, wọ́n á ní wọ́n fẹ́ ra ìbò wa. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ nǹkan tó ń pè ní ìwé ìdìbò. Ẹ jẹ́ n ṣàlàyé ẹ̀ fún wa ní ráńpẹ́. Ṣé rí ìwé ìdìbò yẹn, tẹ́ bá rántí ẹ̀yin bàbá mi, wọ́n ń pe kíní kan ní àìsìkísà. Àwọn kan máa ń pè ní ìràwọ̀. Bóyá àwọn onígbàgbọ́ náà máa ń pè ní ògo. Ṣé rí ògo yìí àtàìsìkì náà bá ṣe sínú ìwé pélébé tó ń pè ní ìwé ìdìbò. Tẹ́nìkan bá wá ní pé tàwé ìdìbò ẹ fún mi, nǹkan tó túmọ̀ sí ní pé táìsìkì ẹ fún mi. Ẹ kàn bá mi ta kọ́ ṣe dáadáa, èmi ò ní táìsìkì mi láyé mi. Tó ẹ ṣe ẹ̀yin màámi. So bí mo ṣe ń sọ, tí ó bá ti di Ọlọ́run ti bá wa ṣe nísìnyí pẹ̀lú ìwé ìdìbò yẹn, kò sí pé ẹnìkan ń rọ sí mọ́, kò sí màgòmágó ń bẹ̀. Bó bá ṣe jókòó ló ṣe máa bára ẹ nínú fọ́tò. Òun la ṣe ń kọ́kọ́ ń jáde pé ìkíní kò sáriwo ta lè mọ́ pa láyé yìí. Tí a bá níwèé yẹn lọ́wọ́, asán lórí asán ni. Ẹni tó bá dẹ̀ wò lóòótọ́ tó jẹ́ pé a ti ń ṣe kíní náà, èmi tẹ̀lé má lè sọ ìtàn. Ẹ̀yin bàbá wa ẹ mọ̀ pé ẹ lè ràn mí lọ́wọ́. Láti bí 40 ọdún tí Ògùn State ti wà, ọdún mẹ́rin nǹkan kan náà lájọ ń ṣe. Àwọn kan máa ní ẹ jẹ́ ká ṣe bó ṣe ń ṣe kó lè rí bó ṣe ń rí. Àmọ́ ó dà ní pé bó ṣe ń rí yẹn kò fi bẹ́ẹ̀ dá tó sà. So nítorí ẹ̀ la ṣe ní pé lọ́tẹ̀ yìí, ẹ jẹ́ ká yí ọwọ́ padà. Òòṣà téèyàn bá sìn fógún ọdún sà, tí ò bá gbé èèyàn, ó yẹ kéèyàn náà wá nǹkan ṣe. Ẹ má ṣì mí gbọ́, a ní páwọn tó wà ń bẹ̀ àbáwọn tó ti ń ṣe sẹ́yìn, wọn ò ṣe dáadáa o. Wọ́n gbìyànjú, torí mi náà ti bá wọn ṣe rí, mo dẹ̀ mọ iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Àmọ́ ibi téèyàn bá rìn dé náà, òun ló máa ríran dé. Nǹkan tí wọ́n mọ̀, òun ni wọ́n ń ṣe. Fún ẹ̀yin ọ̀dọ́ tẹ́ jẹ́ àjọjẹ́ sàwáwù, ẹ jẹ́ ń fi àpẹẹrẹ kan hàn wá sà. Nígbà tí olórin kan Shina Peters tó jáde ńgbà yẹn, ó ní àsìkò àwa youth rèé, kan yé bínú wa, for sure ni young shall grow. Nígbà yẹn kí ló fà á ni pé àwọn tó ń kọrin Barrister, Kollington, kò sóògùn tán ṣàṣẹra wọn tán. Àìmọye àwọn tó bá ìdí à ń kọrin, àìmọye àwọn tó bá lọ lórí pé àṣàṣíra wa. Nítorí kíni? Nítorí eléyìí èèyàn mi ni, tọ̀hún tèèyàn mi ni. Àmọ́ ìgbà tán fi
ọ̀rọ̀ orin yìí lẹ̀ fáwọn ọmọ ọ̀dọ́. Gbogbo owó tí Barrister ní ká pàápọ̀ mọ́ ti Kollington bóyá ká fi tòṣùpá kún àbí ti Paso, mi rò pé ó tówó tí Wizkid ní lọ́wọ́. Kò sẹ́ni tó mọ̀ pé owó ń bẹ nínú orin tó yẹn ní gbogbo ìgbà tí wọ́n fi ń kọrin. Àmọ́ ìgbà tí wọ́n gbé àwọn ọ̀dọ́ síbẹ̀ pé ẹ máa ṣe lọ ló jẹ́ kí ojú àwọn èèyàn là. Àìmọye olórin ló wà ń gbòòrò nísìn, ẹnìkan ò dẹ̀dẹ́ nìkan lọ́wọ́. Ṣé rí àyípadà tó dé sí ibi orin yẹn, ẹ jẹ́ ká àyípadà yìí náà kó wọnú òṣèlú wa ká wá wò. Ṣé rí nǹkan tó wà ńlẹ̀ ní aṣọ̀nà débì kan táwọn kan tó bá jẹ́ ń bá wà ní àdúgbò wa lọ́hùn, wọ́n á ní gómìnà ṣe bí kò ṣe tọ̀hún. Tá bá wá síbí yìí náà, a rí ibì kan náà tó jẹ́ pé wọ́n máa ní gómìnà ṣe ládùúgbò kan kò ṣe níbì kan. Wọ́n gbìyànjú àmọ́ kíní yìí kò kárí. Bọ́ tá bá wo nǹkan tó wà ńlẹ̀ yìí pẹ̀lú wọn bá ìmọ̀ ibi táwa náà jáde dé, a rí pé tó bá jẹ́ ibi ètò kí náà ń pè health ní ìlera láti bẹ̀rẹ̀, kò yẹ ká máa sanwó. Mo máa ń sọ̀rọ̀ health ìlera yìí torí èmi náà mọ àìmọye family tó ti dẹdun arinlẹ̀ lórí pé à ń wo àìsàn nílùú tá wà yìí. Ẹlòmíì ṣiṣẹ́ ó rìtáyà ó gba pension, ọ̀sán kan orúkọ náà kàn déédé pé ọmọ ẹ̀ kan l'accident níbì kan, ó wá di pé kábẹ̀sì ní wá owó kiri. Kò yẹ kí lè jẹ́ bẹ́ẹ̀. Tá bá mú ètò ìlera kúrò tí gbogbo àwọn ọ̀dọ́ ó kàwé ẹ̀tọ́ ẹ̀dọ́ ni láti ríṣẹ́. Tí ọmọ bá ti ń di pé ó ti ń pé ọmọ 20 ọdún, nǹkan táwa ń fẹ́ ni pé òṣàbò ò lè gbà mí tí ẹ̀ fi mílẹ̀ bó ṣe bá mi. Bí ò tí ẹ̀ lè mówó wálé, kò yẹ kó máa lọ lé láti máa lọ gbowó lọ́wọ́ àwọn òbí ẹ̀ mọ́. Gbogbo eléyìí ó ṣeé ṣe ní agbára Ọlọ́run tí Ọlọ́run bá fi wá sí ipò ní 2019. Mo máa ń sọ ni mo dẹ̀ máa ń fi ọwọ́ ẹ̀ sọ̀yà. Tó bá máa fi pọ́dún méjì tọ́dọ̀ kan bá nóhun òrìṣẹ́, a jẹ́ pé iṣẹ́ òun ṣe ni. Nínú Ògùn State tá wà yìí ó possible àti rí pé ó ṣeé ṣe, àmọ́ àti débẹ̀ náà ni nǹkan. Ju gbogbo ẹ̀ lọ bí mo ṣe sọ, eléyìí tá wá ṣe ń bì àfihàn lásán ni, kì í ṣe ètò òṣèlú. Mo kàn máa bẹ̀ ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa. Ṣé rí nígbà míì ẹ ti ń ṣe òṣèlú débi pé a ti yé yín pé tó bá ti dọ̀rọ̀ pátì, kì í ṣe pé ẹnìkan máa ní pátì kan báyìí ni mo wà, ẹ jẹ́ ká kú síbẹ̀. Èèyàn tá fẹ́ yàn gangan òun ló ṣe pàtàkì. Ó lè wà ní pátì kan láti gba tíkẹ́ẹ̀tì láti rọ́ọ̀nù ni. Òun ni mo ṣe ní òṣèlú yìí ó kọjá ọ̀rọ̀ pátì ò ṣe pátì. Ẹ jẹ́ ká dẹjú wa sílẹ̀. Ẹ jẹ́ ká béèrè. Tá bá lè béèrè aláwọn ọmọ tó lọ léèwé pé ìwọ náà ẹ lọ challenge ẹni tó náà fẹ́ jáde yẹn. Ẹ wò ó, ṣé ó pójú òṣùwọ̀n, ṣé ó ṣe é fọkàn tán. Ẹ tẹ̀ jẹ́ ká tiẹ̀ yẹ̀ wò tó bá jẹ́ pé nǹkan tí ó ṣe é ṣe ni. So ní àkótán, màá kàn fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo torí ìfẹ́ kan ò jù báyìí náà lọ. And ìgbà tí mò ń bọ̀ táwọn kan ní ilé àná ló ń lọ, mo ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. Bàbá ìyàwó mi ò tẹ̀ kí fẹ́ máa ń gbọ́ yẹn pé kankan wà tó jẹ́ ilé àná. Ilé mi ni mò ń lọ. Nítorí ẹni ìgbà tí mo kọ́kọ́ wọlé, ẹ rí i pé èmi kàn rò pé kákan dé ilé ká wọ pálọ̀ kí n bá mọ́mì, dádì àti bí àwọn méjì kan sọ̀rọ̀ ni. Ìgbà tí mo dẹ̀ rí tí orin bẹ̀rẹ̀ sí bọ́, ẹ̀rù kan ń bà mí pé ṣé àwa lè wálé àná ká wá kò ṣèlú bọ̀. Òun ló jẹ́ kí n rọ afà sẹ́yìn. Ẹ rí pé mo ṣe wọlé mo kàn ń béèrè pé ṣé kí n ṣe báyìí, ṣé kí n túra ká. Ijó tẹ̀ ń jó lẹ́ẹ̀kan ẹ̀yin màámi kọ́lọ́ńkọ̀ ṣàánú wa ni. Tá bá gbé ọ ní aṣọ wà lọ́rùn èèyàn là ń pè ní sójà. Tá bá bọ́ṣọ ọlẹ̀ àti dì kankan náà. Ó bá ṣe ká jẹ fàájì, ẹ̀yin gan ń tọ̀ mí lẹ́yìn ni o. Àmọ́ ó ní ijó téèyàn máa ń jó. Ó ní ijó téèyàn bá ń jó téèyàn bá ti dérú òbí báyìí. Òun ni mo ṣe ní pé ẹ jẹ́ kí n kọ́ra àkọ́kọ́ ní sùúrù náà. Bóyá tí dáàdì bá dé kí n bá sọ ṣé kí n túra ká tó bá ní máa lọ, èmi náà lè padà wá join ní. So ẹ má bínú pé ìgbà tí mo kọ́kọ́ wọlé mo ṣe bákan. Inú mi dùn, ayọ̀ mi kún. Kò sí nǹkan tí ó wú ni lórí ju pé kó lọ síbì kan kán fẹ̀rín ọ̀yàyà orin kan fi pàdé ẹ ṣe gangan.
yíya ni ó ya òkájú ẹ̀yin ìyá mi mo bẹ̀rẹ̀ látọ̀dọ̀ gómìnà wa lọ́la wípé olórí là forí fún tí gómìnà bá débẹ̀ lọ́la ká tó lè rí wọn akọ́kọ́ máa kọ̀wé a máa rí oríṣiríṣi torí pé àwọn ni àkọ́kọ́ ẹni tó máa jẹ́ ní àkọ́kọ́ ní ìpínlẹ̀ wa dágbára ọlọ́run á wọlé gbogbo ọ̀rọ̀ tí àpá àti sọ wọ́n á jẹ́ kí àdúrà ló gbà gbogbo àwọn tá a wá jókòó nílé nì kí la wá jókòó fún ọlọ́run yára kábàámọ̀ àmì tá à ń ṣe ọlọ́run mú lọ lé àṣẹ Adéwálé Omoniyi àwọn la fẹ́ bí gómìnà wa ọlọ́run kò mú ọ débẹ̀ lágbára ọlọ́run Òkè Mọ́sàn straight 2019 ọlọ́run àdéhùn bẹ́ẹ̀ ọlọ́run àwọn ọlá gbogbo àwọn ọmọ kéékèèké tí gómìnà wa ní ìfẹ́ wọn lọ́kàn àwọn ọlá ẹ̀yìn àgbàlagbà ọlọ́run jẹ́ kọ́rọ̀ náà kó tí kò rí bẹ́ẹ̀ ọ̀làdá àwòlà wàlà wàkà ìlà àbílà àbílà inú mi dùn gan-an nígbà tí mo débí tí mo rí gómìnà lọ́la nítorí pé èyí tí mo lóye gbogbo tí mo ní láyé mi láwọn ìmùjẹ àwọn ọ̀gbọ̀n amújẹmúta ọmọ olóòrùn ọmọ ìyá àlá ẹgbẹ́ ògbó ọlọ́run máa débẹ̀ nítorí pé ní Ìláró Yewa generally wọ́n fẹ́ràn àlejò ju àwọn ọmọ ìlú wọn lọ kò sí ibi tí kò sí ẹni tó lè dé Yewa lọ́wọ́ òfò tó máa sọ pé òun ògùn kan kò bẹ̀ bí òrìṣẹ́ bó tẹ̀ jẹ́ pé àwọn tó ń ta àkànṣe fàyàwọ́ kọ́ máa já ìlú fún ẹ wàá dẹ̀ máa sanwó ó wà bẹ́ẹ̀ wọ́n ràn yàn lọ́wọ́ púpọ̀ yàtọ̀ sí àwọn èèyàn wa wọ́n máa sọ pé kọ́ máa débẹ̀ náà la sọ máa mórí lẹ̀ torí tẹ̀lé rárá o sọ máa bá a sọ ẹ̀pọ̀ wọ́n máa ìbò ti gbowó ìbò ti yẹ iṣẹ́ tó ti kú kò ti gbowó ẹ̀ èmi jẹ́rìí ni pé tí àwọn gómìnà wa dọ́là tó bá débẹ̀ wọ́n á ti méje yàyà mẹ́fà níbi èyí ẹ jẹ́ ká fi tọkàntọkàn taratara ká fi ṣe ká fi bá àwọn ṣiṣẹ́ ẹ má jẹ́ ká sọ pé kó lójú mi kó lọ́kàn mi yẹ mọ́ owó àtúwájà ti bẹ́ẹ̀. Excellency, bàbá mi ní fọ́ọ̀tù nípa àti pé kí wọ́n ṣe gbọ́n ọmọ ẹgbẹ́ ní ni pé àwa àpò tá a máa ṣàtìlẹ́yìn láti gbé yín dépò gíga àtẹ́fẹ́ lágbára lọ́wọ́ àti ṣùgbọ́n a fẹ́ ká béèrè lọ́wọ́ yín lójú pé ṣé tá a bá ti ń tẹ̀lé ẹ̀yin náà lo olùkọ́ àtọmọ kan láti tẹ̀lé wa láti ṣe àkótá fẹ́. Up youth. Strong and reliable. Gbogbo adéṣubú dànù. Nice lẹ́sìn mo tí mi fẹ́ béèrè lọ títí náà láti ward 5 láti wá ní lẹ́gbẹ̀ẹ́ àti pé kò wá ní àwa àgọ́ pípé ìlú jẹ́ wa ọlọ́run àdúró tì í àti rí ọ̀wọ́ kan bẹ́ẹ̀ náà tó kó wà báyìí tí wọ́n máa jẹun ọ̀ṣẹ́ àti kẹ́ promise wa financials everything tí wàá lè ṣe fún wa tá a nílò lè fi dúró tì í tí ojú ni ti wà ló fẹ́ gbé pósítà ni o fẹ́ lẹ gbogbo kan o àwọn ọmọ 5 àdúró fún yín lọ́lá ọlọ́run lọ́lá ènìyàn lábẹ́ sọ fún náà nìyẹn. Ẹ má gbàgbé wa, wọ́n gbàgbé wa jù. Àwọn rẹ̀ wà níbẹ̀ yìí, ẹ má gbàgbé wa o. Àmùkòkò yìí gbàgbé ìṣáná. Ẹ má gbàgbé wa, ẹ má gbàgbé wa. Àmùkòkò yìí gbàgbé ìṣáná. Má gbàgbé wa. Yeah, up youth, ẹ̀yin youth, ẹ jẹ́ ká rojú ara wa, ẹ má sàpamọ́, nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń sọ yìí, àwa ló kàn, àwa náà dẹ̀ ló bá wí. Ṣé rí màá kó gbogbo question yẹn pọ̀, Ọlọ́run ò ní ṣe ẹnìkan ní ẹrú ẹnìkan. Ṣé rí nǹkan kan tí ń ṣẹlẹ̀ ní ìlú yìí for a very long time tí a bá fẹ́ ṣe òṣèlú báyìí a máa ní ok ẹ jẹ́ ká wá àwọn kan kó ṣiṣẹ́ fún wa. Ṣé rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò wá ẹni tó máa ṣiṣẹ́ fún mi, ẹ gbọ́ mi dáadáa o, àwa jọ fẹ́ ṣe pọ̀ ni so that at the end of the day
oníkálukú wa máa ní equal rights sí nǹkan tá à ń sọ yìí. Ṣé rí lórí orí kíní manifesto wa mò ń sọ lẹ́ẹ̀kan pé by the time tá bá bẹ̀rẹ̀ program wa tó bá di after ọdún méjì tí youth kankan ò bá ríṣẹ́ a jẹ́ pé iṣẹ́ òun ṣe ni. Tẹ́ òṣèlú bá dé tẹ́nìkan bá wá tán kó kíní fún yín láti lẹ pósítà èlò náà fẹ́ fún yín bóyá fún yín 20,000 30,000 lẹ́yìn yẹn ó tún dẹ̀yìn ọdún mẹ́rin tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Tí ìjàmbá kan bá ṣẹlẹ̀ Ọlọ́run jẹ́ kí ìjàmbá ṣẹlẹ̀ sí wa tọ́mọ èèyàn pàtàkì kan bá wà nínú mọ́tò pẹ̀lú bóyá youth 20 wọ́n á ní ẹni báyìí nǹkan kan ṣe lọ́nà báyìí àwọn tó kù wọ́n á ṣe bí ìgbà tó pé wọn kì í ṣe èèyàn. Ṣé rí àwa ti jáde ibi tèmi ti wá ìjọba tèmi mọ̀ mí as a person and àrùn nǹkan kéékèèké báyìí la fẹ́ introduce. Tíjọba ò bá mọ̀ wá lẹ́yọ kọ̀ọ̀kan tán ní information wa lọ́wọ́ kò sí nǹkan. Ṣé rí ẹ jẹ́ ká wò báyìí ẹnìkan ò lè jókòó sókè mọ̀sán kó mọ ìyà tá à ń jẹ ní street yìí báwo ló ṣe fẹ́ ṣe. But tá bá ní system in place tó jẹ́ pé láì jẹ́ pé leader kan wá ó wá kọ́nà àwọn tó kù pé ìyà kan báyìí ń jẹ wá ẹ ṣe báyìí fún wa tó jẹ́ pé tán bá dẹ̀ ti pàṣẹ látòkè kó tó délẹ̀ kò tún sí nǹkan kan mọ́. Irú yẹn là ń láti kọ́kọ́ stop. Tí ọmọ bá lọ sí school there is something tá à ń pè ní internship program fáwọn tó kàwé. Àwọn tí ò kàwé entrepreneurship program wà tó jẹ́ pé even tọ́mọ bá ń kọ́ṣẹ́ a máa gba salary. Tọ́mọ bá jáde school a máa bá wá company tó ti máa ṣiṣẹ́ tẹ́ pé bóyá engineering ló ṣe ní school ni àwábi tó máa fit sí àwa àwọn company tá máa pè ó lè jẹ́ l'Ogun State ó lè jẹ́ outside Ogun State pé ẹ gba ọmọ wa ìṣiṣẹ́ ẹ má worry àwa máa fún ní owó. Èmi iṣẹ́ tèmi kọ́ I deal with figures so tí n bá jókòó tí máa ń quote figure fún wa kì í ṣe pé yákè mi mọ nǹkan tí mò ń sọ gbogbo nǹkan tá à ń sọ yìí ó wà practicable. Àwọn tó bá dẹ̀ fẹ́ ṣe iṣẹ́ business ni ò fẹ́ kọ́ṣẹ́ bọ̀ tó fẹ́ ṣe ìjọba ò lè yá ẹni tí ò mọ̀ lówó. Nítorí ẹ̀ náà ṣe máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ identity ó wà very important. So tọ́rọ̀ ìbá ṣẹlẹ̀ báyìí tá bá ní pé ẹ jẹ́ ká jọ ṣe pọ̀ nítorí àwọn ètò tá a gbé lẹ̀ tẹ́ bá ní ẹ ṣe fẹ́ mọ̀ wá ẹ fẹ́ fi inú kan bá wa lò ẹ fẹ́ ṣe pé kíní kan olóṣèlú á sọ fún yín pé inú kan náà ni mo fẹ́ fi bá yín lò náà ni. Ìgbà tó bá dẹ̀ ṣe tán ó wọlé ìgídá ẹ̀yẹ fò ni ẹ lè rí mọ́. Àmọ́ gẹ́gẹ́ bí ọ̀dọ́ tí n bá jókòó síwájú yín tí máa ń make irú promises yìí pé ok ẹ jẹ́ ká jọ ṣe ẹni tí ò bá dáràn lókòwò kò lè pèèyàn lárugún ibi téèyàn ò dẹ̀ ṣe sí kò lè jẹ́ ń bẹ̀. Ẹni tí ó wá bóyá ó lọ gba lóònù ni káàkiri àbólọ dọ̀bálẹ̀ mọ́ bàbá kan pé ẹ fún mi ní 1 billion kí n fi contest tán ni tó bá débẹ̀ 1 billion yìí o a máa fi gba 10 lọ́wọ́ ẹ tó bá débẹ̀ àwọn tó máa lọ máa sort nìyẹn. Kò dẹ̀ sí pé ta lè ṣẹ́gun tó lè ràn ìjẹ́ mọ̀dí nítorí iṣẹ́ tẹ́ ẹ ṣe ó fún yín lówó ẹ̀ ó kéré kò kéré ẹ gbowó lọ́wọ́ ẹ̀. Ìdí ló fi jẹ́ pé àwọn olóṣèlú ẹ máa kọ́ pé bí a ṣe ń gbé wọn ṣépè tó bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń sanra sí nítorí ọkàn wọn gbà pé nǹkan tí wọ́n ń ṣe àwòdìjẹ́wọ̀ ìpè sanra ni ẹ ṣe bá mi. So la ṣe ní ẹ jẹ́ káwa jọ ṣe pọ̀. Manifesto wa very soon ó máa jáde ẹ lè lọ online gbogbo náà la ní tẹlifóònù Adewale Omoniyi bẹ́ẹ̀ bá gọ́gọ́ ẹ nísìnyí á gbé oríṣiríṣi jáde fún yín ẹ rí ń bẹ mo dẹ̀ máa ń sọ ibi gbogbo tí wọ́n ń lọ ni pé ẹ bá rí nǹkan àṣírí kan tírú wa ti ṣe sẹ́yìn tẹ wò pé bóyá ó jalè níbì kan ní ẹ má wàá bá mi ẹ̀yin náà ẹ gbé sọ́nà because nǹkan tá à ń try láti ṣe ni pé èèyàn tí ò lábàwọ́n sẹ́ ẹni tó bá ti jalè rí olè náà ló lè máa jẹ́ ẹnìkan ò lè jalè nígbà kan kó dé tán kó ní pé àwọn fẹ́ jáde fẹ́ jẹ gọ́vùnà tó bá dé nǹkan tó fi kọ́ra òun náà ló máa ṣe. So ẹ̀yin ọ̀dọ́ màá kàn bẹ̀ yín ni gbogbo eléyìí ó ti tó torí bẹ́ẹ̀ ṣe wáyé náà nísìnyí èmi náà mọ iye number of times èmi náà máa fi ń dúró sẹ́yìn báyìí tí àwọn olóṣèlú bá ń sọ̀rọ̀ bàbá ẹ ṣe báyìí fún wa àṣẹ báyìí nǹkan kan ṣe wà ní bóyá tí irú yìí ò tí ì ní òun náà ní opportunity tí opportunity bá dé kò sẹ́ni tí kò lè dúró kò sẹ́ni tí ò lè jáde láti náà fẹ́ contest. Ìgbà tí mo kọ́kọ́ ṣe first video mi wọ́n ní lọ sílé kó lọ ṣe mọ́ ní àwọn ò ní lọ síbẹ̀
bí ìjọba ṣe máa rí ibi òṣèlú ibi campaign láti máa bẹ̀rẹ̀ ṣe bá kàn fẹ́ jẹ́ káwọn èèyàn rí wa ní ẹ jẹ́ ká lọ online àdẹ̀ṣe láàrin ọ̀sẹ̀ méjì gbogbo àwọn tó ní fóònù tó ń wo Facebook wọ́n mọ̀ pé ẹnìkan wà tó jẹ́ Adéwálé Omoniyi wọ́n kàn mọ̀ pé bóyá ẹgbẹ́ kan ló fẹ́ bá jáde ni àbẹ́gbẹ́ kan kọ́ ni ó fẹ́ bá jáde so ibi kéékèèké tá ti jọ fẹ́ bẹ̀rẹ̀ nìyẹn tí wọ́n máa ṣe títì tó bá ní òkè ọkọ̀wò kan ní ìsìn wá sí Ìjẹ̀bú Òde wọ́n fún àwọn 300,000 ní owó kan tó fi ṣe empowerment fáwọn obìnrin a lè mọ nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ nínú wa ìgbà tó bá ti pín owó yẹn tán la máa gbọ́ pé ọmọ náà ń ṣe nǹkan báyìí fáwọn 300 ẹ wá èèyàn mélòó gan ló wà nínú Ìjẹ̀bú Òde ìtàn náà pín 300 fún gbàtí gbogbo wa tí mọ̀ wá tí ò sáde ní títì ìgbà tí mo wà nílàró àwọn kan béèrè question kan lọ ọ ní owó ṣówó dójì kan náà owó èlé kan tán náà ń gbà táwọn òbí wa ibẹ̀ ni mo ti rí màmá tó ní òun gba owó yẹn lákọ̀ọ́kọ́ òun fi ṣèkómọ ọmọ ó ṣe gba ẹlẹ́ẹ̀kejì òun fi wo àìsàn ọmọ tó padà fi wọ ọlọ́mọdé kọ́ ọmọ kú mọ́ wa lójú ọmọ yẹn padà ṣe aláìsí kò lè ṣiṣẹ́ mọ́ wọ́n wá ń fà lọ́tún wọ́n ń fà lósì pé ó yáwó èlé kó wá sanwó èlé báwo ló irú ẹni báyìí ṣe fẹ́ ṣe àmọ́ ẹni tó bá ti experience ọ̀ tó ti léèyàn tí ó ti rírun nǹkan báyìí rí irú ọ̀rọ̀ tí mò ń sọ yìí á yé but tá a ṣì wà tá a ṣì dángájíá báyìí àmọ́yé àwọn youth lẹ́ pé ibi ká traveller ká ṣe pé kíni kan àmọ́yé àwọn tó kú sí Libya but ẹ jẹ́ ká fẹ́lẹ́ ilẹ̀ ká jáde síta ká nọ̀ọ̀sẹ̀ síta ká empower àwọn youth ká empower àwọn màmá wa so that ẹnìkan ò ní máa dí ẹnìkan lọ́wọ́ ni mo ṣe ní iṣẹ́ yẹn sì pọ̀ tá a máa ṣe but díẹ̀ ni ẹni tí ó bá really fẹ́ mọ̀ much let's just go online Adewale Omoniyi ẹ lọ click lórí website wa gbogbo manifesto ẹ náà bá rí pé ó wà applicable ẹ jẹ́ ká jọ ṣe pọ̀ ẹ ṣe. ní bàbá kan màmá wa tó mọ iyì ọmọ a ní màmá kan màmá wa tó mọ iyì ọmọ kò fi wá ṣeré màmá wa tó mọ iyì ọmọ ó ṣètọ́jú wa màmá wa tó mọ iyì ọmọ. ẹ ṣe mo bí wà á pẹ́ láyé màmá wà á pẹ́ o wà á pẹ́ rẹ́ ni wà á pẹ́ rẹ́ ni wà á pẹ́ rọmọ rẹ màmá wà á pẹ́. màmá wa ara yíyá lè tẹ́lá láfíà pẹ́pẹ́ rẹ́ ni o. ẹ ṣe púpọ̀ sá ẹ ṣe mo dúpẹ́ mà ẹ ṣe ẹ̀yin ará mi gbogbo torí mi náà dàgbà ẹni náà yúùtù ní mi. màmá ẹ pẹ́ bò. ó jẹ́ nǹkan ìyàlẹ́nu fún mi ṣùgbọ́n bí Ọlọ́run bá ṣe kọ́ ló ṣe máa ń rí àwa ló máa ń yà lẹ́nu torí gbà tí àbúrò mi pè mí torí màmá ẹ̀ ni àbúrò màmá ti àti màmá mi àti màmá ẹ̀ gbogbo ti jẹ́ pé Ọlọ́run dá wa sí torí pé Ọlọ́run àánú lọ́lọ́run Ọlọ́run á dẹ̀ láàánú. sọ́gbà tó pè mí tó sọ pé sísá ni mo máa fẹ́ ṣe báyìí mo nígbà tó ti sọ síta Ọlọ́run ló sọ kìí ṣe wọ́n má bẹ̀rù torí àtìlẹ́yìn lọ́lọ́run ní tó bá ti wí ó máa ń ṣe ẹ tó bá dẹ̀ ti yàn ó máa ti lẹ́yìn sọ́gbà ó dẹ̀ sọ pé òun pọ̀ ní Ìjẹ̀bú Òde ó ní òun ò tí ì dé torí gbogbo ìgbà tó ń pè mí ẹ̀ ló ìbò ló ṣì wà ó ní ìgbà tó wá dé ó wá pè mí pé òun ti dé òun fẹ́ ṣe òṣèlú ojókòó sí lórí ìbò ó sọ lórí Facebook mo ní òṣèlú Nàìjíríà kò rí bẹ́ẹ̀ o wọ́n lóun ti dé wọ́n lóun pọ̀ ní Ìjẹ̀bú Òde fóun pọ̀ lọ́dọ̀ àwọn bàbá òun àwọn bàbá ìyàwó òun mo ní yẹn ṣe pàtàkì ó lóun ti lọ sílé o òun ti lọ sí Ìlàrò tó lọ́mọ Ìlàrò ni bàbá ẹ̀ ó lóun ti lọ sílé ní bàbá òun ti sọ fún wọn òun pè wọn jókòó òun ṣàlàyé wọ́n béèrè lọ́wọ́ òun pé kí lòun rò débẹ̀ báwo ló ti jẹ́ báwo ló lè fẹ́ ṣe òun ṣàlàyé fún wọn. ó ní ibi tó ti ẹ̀ jókòó tó ń sì bá wọn ẹbí sọ̀rọ̀ àṣẹ bó ṣe jókòó yẹn ṣẹ́ríkìní iṣẹ́ ńlá ló ń ṣe àwọn kan ti rí àtẹ́sì ọba Ìlàrò wípé báyìí o ọmọ wa kan o lágbájá o àdúgbò kan náà ni stíìtì bàbá ti àti ti wípé
olúbàdàn pé tó bá ti kó ń bẹ̀rù fẹ́ rí ẹ̀sìn sí kíákíá ó lóun lọ sọ́dọ̀ olúlarò ní báwo lè fẹ́ ṣe ó lóun ṣe gbogbo àlàyé òun sọ pé òun ti rí lórí Facebook òun sọ pé ọmọ ọ̀daràn òun náà mọ̀ pé wọ́n ní wípé ṣùgbọ́n pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ yìí àti bó ṣe dáhùn lóhùn yìí ó ti mọ̀ kọ́lọ́run wíwẹ̀ kí ọlọ́run á dẹ̀ tì lẹ́yìn onítorí ẹ̀ ni òun tún ṣe ní òun gbọ́dọ̀ wá òun níyàwó lẹ́nà òun gbọ́dọ̀ lọ sọ fún àwọn ẹbí ìyàwó òun pé báyìí lóun fẹ́ ṣe òun pé kí gbogbo àjọ ṣe ni wọ́n gbárùkù tòun o ọlọ́run á ràn gbogbo wa lọ́wọ́ ọ̀rọ̀ wa dẹ̀ já sí àyè nítorí pé òun wò pé ìyà tó ń jẹ wá Nàìjíríà ni ó ti pọ̀ jù ó ní ìyà tó dẹ̀ ń jẹ wá náà ló sọ yìí ó ní gbogbo ọmọ tí àtọkùnrin àtọkùnrin àtàwọn bàbá àtàwọn ìyá wa tó bí sílẹ̀ kò sí ọmọ kan nílé tí bá jáde láàárọ̀ báyìí tí bá rí bí àwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì tó máa ti wọ aṣọ tó máa gbé oúnjẹ sí lẹ́yìn tí gbogbo wọn lọ sí sùkúl ọjọ́ ọ̀la wa ní ilẹ̀ Yorùbá kò sí ilé kan tí a máa rí ọmọ kan tí ò kàwé pọ̀tẹ́ ìfowó wọn jáde nínú ilé tèmi fún ṣe wáyé ọkùnrin mẹ́rin mo bí gbogbo wọn ló ti jáde tó ní masters ṣùgbọ́n náà kó fún gbogbo wọn níṣẹ́ rere kò dẹ̀ sẹ́ni tí ò so ohun tí ó gbogbo pátápátá ló kàn lára níta gbọ́dọ̀ kọ́kọ́ fèsì nìyẹn níta gbọ́dọ̀ kọ́kọ́ fèsì nìyẹn pé káwọn ọmọ yìí tá à ń jìyà tá à ń ṣiṣẹ́ fi wọ́n jáde skul kí wọ́n ríṣẹ́ ṣe ìyẹn ló fà á tí gbogbo àwọn ọ̀dọ́ wa tó fi ń hu ìwàkiwà wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ kò ní yá àwọn ọmọ wa lò lórúkọ Ọlọ́run so ìyẹn ni a ṣe gbọ́dọ̀ sowọ́pọ̀ lágbárùkù sí láti bá a ṣiṣẹ́ iṣẹ́ gbogbo wa nítorí gbogbo wa ló kàn pátá kò sẹ́ni tí ò kàn yàtọ̀ sí ìrèlè sọ́tà wọn táwọn wí o tí gbogbo àwọn wà nílùú òyìnbó tó ń kàwé lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe kàwé náà bí wọ́n kó gbogbo fún ọwọ́ kan fi ṣe àárín tó fi ń ṣe àárín tó fi ń dà Ọlọ́run á jẹ́ kí gbogbo àjèrè àwọn ọmọ wa ẹ̀jẹ̀ mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ ẹ̀ṣá gbà wá bí a ṣe rí o. èèyàn máa ń gbé nǹkan ẹ̀ lárugẹ ni inú ilé yìí kì í ṣe lé tá a wọ̀ tí a rí nǹkan ìdùnnú bẹ̀ tá a ní bá wọn dunnú Ọlọ́run fẹ́ ká wá dunnú sí ètò ìṣe léni ni tá a mọ̀ pé ẹ wà ń bí tó o pé gbàyẹn lọ́nà ní ká wà bàbá wọ lórí tún pẹ̀lú ògo Ọlọ́run ọmọ yóò débẹ̀ nígbà tí gọ́fúnà Amosun débẹ̀ tí a bá dé Abẹ́òkúta ní nǹkan bí ọdún 8 sẹ́yìn tó bá débẹ̀ lẹ́nìí yóò mọ̀ pé ó dáa kí ọmọ èèyàn kó ṣe kí ọmọ èèyàn dẹ́kọ̀ kò sí ní tó dáa tó nítorí pé wọ́n ní yóò tún ìlú yẹn yóò padà ní double development ẹ wo Ẹ̀pẹ́ lẹ́ni mo dé Ẹ̀pẹ́ láìpẹ́ yìí mi ì mọ̀ pé Ẹ̀pẹ́ ni mọ́ ṣé bí gbàtọ́ ọmọ wọn jáde ni pẹ̀lú ògo Ọlọ́run gbẹ débẹ̀ olórí tún Ọlọ́run ó mú wọn débẹ̀ ẹ̀yin wá tí ì ní kú àwa náà tí ì ní kú bàbá wa yìí náà Ọlọ́run yóò wà pẹ̀lú yín yóò wà pẹ̀lú gbogbo wa náà tí a wá dúró tì wọ́n Ọlọ́run yóò wà pẹ̀lú wa subhana rabbika.